máa sọ̀rọ̀ ìfẹ́ ló ní àfaradà. Láìsí ìfẹ́ kò sí nǹkan kan. Kò sí anybody tó lè lé ẹ̀ ń bẹ̀. Wẹ́ tó wá pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn. Ìránṣẹ́ ajé lórúkọ mi. Wọ́n ní kí n gbé fún mi. Tó bá ná owó mi nínàkúnà, màá fi ọlọ́pàá gbé. You want to break my heart. We are all professionals. Ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nínú ilé wọn. Pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀ kọ́ ọdún. Ẹlẹ́gbọ́n lẹ́sẹ̀ lè rí. Ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bú yín, ẹ̀yin náà wá sẹ́nu gbọ̀ngbọ̀n yín fún mi. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ìwọ àti problem owó. Tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni. Ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gbé ẹsẹ̀ yìí. Kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. Ètí inú rẹ̀ wá di nígbà tí dókítà sọ yìí pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ̀ àfi tá a bá gé. Bọ́ọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. Òòṣà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́, ó di ti ẹnu o. Kò sá. Kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi? Ṣé bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni? Àṣejù bàbá ṣe tẹ́, wọléwọléwò di aláṣejù, àṣejù bàbá ṣe tẹ́. Wọ́n ti gate. Wọ́n ti di driver. Right down sọ fún ọkọ driver ni. Jọ ṣé mi ni mò ń lé ẹni? Àbí àǹtí ló ń lé ẹ? Ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn. Tó sọ pé kí n bẹ bù sí tó ń jẹ. Kò lọ lé ọkọ ń sí kọ́ka ní ó yá ìyàwó wa dáná fún wa nǹkan tó máa ṣe lélẹ̀. Everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yàwó dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. Ṣé bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú dá sí òkà yìí lára. Ìwọ kú o. Ọkọ rẹ̀ sì mọ̀ náwó. Tèmi gbé. Ọjà kan ti wọlé fún mi báyìí. Ṣóńgbàdé, ọjà rẹ̀ kẹnu. Ó bá 10M ó bá wọlé. Láàárín èyí pé mo náà wúyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ 500k yẹn. Sẹ́yìn ẹ̀sìn ní kí n máa sọ́dọ̀ ìmọ̀ pẹ̀lú wa. Àmọ́ máa rí kọ́ mi. Má jẹ́ kí n rí kó ẹ̀. Ọ̀gbẹ́ni wa kí ló máa ń ṣe ẹ gan-an? Ṣé o ní gbogbo eléyìí? Ṣé o rí? Tó fi lè dájẹ́ tán ni. Àlàyé àtẹ̀bálé àtẹ̀bàtà kí wọ́n ṣáà ti jẹba fún mi. Àwọn kékeré tẹ́ kò mú ọtẹ kẹ́kẹ́ kí sáré ṣe fíìmù fún. Báwo ṣe máa jẹ́ bẹ́ẹ̀? Ká mú wálẹ̀. Àlàyé ọlọ́rọ̀ kò ní bàjẹ́. Ẹni wà nílẹ̀ ló ń sáré, ẹni tó wà lókè ló wà òkè. Kí ló dé tẹ́ da orí kalẹ̀ báyìí? Ṣé wàá rí ọwọ́ méjèèjì tó ti bọ́nú kòkó ayé tó fi bomi ayé? Ó ti dèwọ̀ fún ọ láti fi gbábá gíná tùpé kọ́ sọ́mi èèyàn. Ò gbọ́dọ̀ pààyàn ní jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ bó ṣe lọ, a mọ̀ pé gbogbo díù tẹ́ ṣe pẹ̀lú gọ́fàdà tiwa pẹ̀lú fáyàmà òun ló ṣe púpọ̀ gọ́fàdà tiwa ó yẹ rí báyìí. Àdàbà rẹ̀ ń kó gèdè bíi pẹ́rẹ́ ilé ògbọ́. Ẹ lè tèmi gbọ́. Bàbá o. Bá títìrì bó tìrì. Wọ́n pa gọ́fàdà ara báyẹn náà dẹ̀ rí kọ̀ọ̀kan ṣe sí. Kí ló ṣẹlẹ̀ gan-an? Sábà para wa máa para o. Sára sáwọn gúúsù. Àwọn eruku mi. Àwọn náà ní kí wọ́n pàrọ̀ tó ní pé. Bájà ẹ bá sogún ọdún ẹrù. Ẹ̀rọ ògùn ní sọ. Ó máa gbọ́. Èmi ló wá ń wọlé òun lè wá di ẹ̀sán àmà ẹ̀kọ́ oṣù wọnú lé lọ́dọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣe kí wàá dọ̀bálẹ̀. Ẹ pa mí bọ́ọ̀lì. Ó yẹ wọlé ẹ̀ tà wọ́n. Ẹ kú ni. Ìwọ. Ẹ bá wà á. Mo jẹ gbèsè. Ó jẹ gbèsè. Olóko ò lè lóko mọ́. Olódò ò lè lódò mọ́. Ikú lónìí, ikú lọ́la. Tí kábíyèsí bá sọ pé ẹnu fárún, ìwọ náà sọ fún ọ̀pẹ̀lẹ̀ rẹ kó kù kẹ̀díwọ́ kó máa wòran. Tójú ẹ̀ fọ́ ni. Tójú ń bá fọ́ ìwà kọ̀ lù yín ni. Àmọ́ virgin ló lè. Mú virgin kan Victoria Island ni. Ìyàn àfihàn láìgí nàrà lọ́sàn. Orí ọ̀dàdà lọ́sàn ò ṣe ní lóru. Tó gbọ́dọ̀ fi ọwọ́ o. Tó o bá fi ọwọ́,
ọwọ́ yóò tó o. tí mo bá lọ sí ṣọ́ọ̀ṣì kí n ṣe tí ò bá nípa mi lára. kí ni Fátóyìn fi wá wọ igbó Sawura. ǹjẹ́ kọ́kọ́ lọ yà pé ẹni ẹ̀ wo táìmì sí báyìí tábà máa wo táìmì tún máa ti lù ẹ̀ tí ì jẹun. tí mo lọ fún ọ ní tí màá fi yà jẹ náà ní oṣù bẹ́ẹ̀. ìjọba lórí ẹtún lẹ́bi òòrùn ẹ lórí tayu yóò kùkù èmi ò ní Sawura bá ẹ ó fi ẹsẹ̀ kọ́. ojú ọjọ́ ṣe wá rí bẹ́ẹ̀. àbọ̀ rẹ̀ èwo lélẹ̀. Abo Sawura dà. Sawura dà. Ọ̀sán ti já. Wàhálà dé àwọ̀ dé. Ọ̀sán ti já. Àwọ̀ ti dé. Ọ̀sán lu ti já. Àwọ̀ ti. Sawura. Ọ̀rẹ́ jẹ́ máa pín in. gbọ́ pé wọ́n ní wọ́n ló kí ọ wá mú mi. torí mo sọ fún ọ pé ọjọ́ gbogbo tó ní ọjọ́ kan ṣoṣo ní tàwa olóhùn àbáwọ̀ yín guys mi. bẹ́ẹ̀ni ìlú tó súnmọ́ wa yìí àwọn olè ń dààmú wọn bẹ̀ àwọn olè ń dààmú wọn ọkọ̀ kan wá o tí wọ́n bá pè wá á lọ. tó bá ń gbọ́ kàlà lámọ̀mọ́ ilé. ẹ̀yin guys kí ló ń ká ṣe báwọn bí. ẹ ká rẹ̀ ní. ẹ ká fẹ̀rẹ̀ báyìí. ìdílé mọ̀ jáde o. àwọn olùdarí ta mọ́ lọ́wọ́ kẹ̀kẹ́. Princess, business to do. Dídá kò lónìí. níbo. Akẹ́. mo rere ayé mo rẹ̀ ní eré ìláyé mú mo rere ìgbà kò sẹ́ni ó bá gbà mú torí ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ni àfolódùmarè tó dáyé ayé. Ó Sawura o òòṣà ńlá tó fi gbogbo ara ṣayé òòṣà ńlá tó fi gbogbo ara ṣe kìkì ọ̀rọ̀ ọgbọ́n ló ní ọgbọ́n wa sáyé ọ̀padà ló ní kí ibi padà lẹ́yìn wa pátámọ́ ló ní kí ibi pátámọ́ àbámọ́dá kan kò ní dá tiẹ̀ kọ́ mọ̀ ṣe gbogbo ń tá a bá wí lónìí o àrò àárọ̀ mọ́. Ó dàṣẹ o ó dàṣẹ o ó dàṣẹ o níjọba dífádífá ṣẹ o níjọba dobidobi yín àṣẹ Òòṣà Wúrà o gbogbo tá a wí lónìí ó dàṣẹ o nítorí pé àṣẹ nínú iná fi ń jó o àṣẹ ọ̀ràn lọ́run fi ń ràn o gbogbo nǹkan tá a bá rí lónìí kó dàṣẹ o ká má rògbòn gbóná nílùú wa o kí ó tọmọ ká máa wà láyọ̀ kówó máa bá wa gbé o kọ́lá máa bá wa gbé o gbogbo aká máa wà láyọ̀. Òòṣà Wúrà bẹ́ẹ̀kú bá gbé ni àádáṣọ fẹ́gún bóòṣà bá gbé ni àádábì fóòṣà oúnjẹ rẹ la mú wá yìí o kó gbà á lọ́wọ́ wa. Ó dàṣẹ o ó dàṣẹ o ó dàṣẹ o ó dàṣẹ o ó dàṣẹ o. Kí ló dé? tó ń ṣe mí báyìí mo nífẹ̀ẹ́ rẹ ju gbogbo tí ń ṣe mí lọ bí ti ṣe ń wọ yòó mo dájúdájú pé o ò nífẹ̀ẹ́ mi dénúdénú. Ìfẹ́ ọmọ ṣe mí báyìí. ọ̀rọ̀ fẹ́ ló ń sọ báyìí ìwọ ẹrú èmi ẹrú bàbá wa bímọ kí làwà bí ẹrú náà láàbí ó Àjàyí nínú ipò tá a wà yìí gbogbo yìí wọ́n ti ẹ̀ bá mi báyìí.
change. Mi ò ní change kí kúkú fẹ́ kan bá yín fi ta oúnjẹ sí. A ní mo ti jẹ mo ti yó change mi mo fẹ́ gbà. Ẹ jẹ́ sí i. Mi jẹ mọ́ change mi mo fẹ́ gbà mo fẹ́ lò ní. Ẹ má bínú ẹ ṣe máa bínú nìyẹn. Mi bínú mo fẹ́ lò ní. Kí n ta fún yín kẹ́ ó kú gbé lọ́lé. Ẹ wò ó pé ẹ fẹ́ rà dání lọ́lé. A ní mi lè jẹ kọ́ mo ti yó. Wọ́n ní change tó kọ̀. Ẹ jọ̀ọ́ mo ní assistant ẹ jọ̀ọ́. Mo ń gbọ́ yín o. Ẹ ṣé for 3 days nsìn ni mom sì ti wà lórí dùbúlẹ̀ àìsàn. Wọn ò dẹ̀ ti jẹ kankan tó wà meaningful. Bó mo ṣe ń bá yín sọ̀rọ̀ nsìn nurse wà pẹ̀lú wọn. Láti àárọ̀ wọn ò ti jẹ kankan. Àwọn oògùn tó wá prescribe fún wọn wọ́n ní wọ́n need àti ní nǹkan nínú kán lè fi kóògùn yẹn lè react. Bẹ́ẹ̀ni kán lè lapatize. Ẹ ṣé gan. So bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ any assistance tẹ́ bá lè ṣe fún mi ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n rán yín sí mi? Ṣé wọ́n yàn yín lé mi pé kẹ́ wá bayé mi jẹ́? Sister Ṣadé. Ẹ wò ẹ lè bayé mi jẹ́ o. Ẹ lè bayé mi jẹ́ almost 3,000 naira wà ńlẹ̀. Ẹ ò so ẹ tún ní kí tún ta oúnjẹ mi fún yín. Ẹ lè rí ẹ báyìí kí n ṣépè fún mọ́mí yín o. Uncle, kí ni nǹkan tí mo sọ ń sìn? Ọ̀rọ̀ change wọn sọ ń sìn. 3,000 naira ló wà lọ́wọ́ tiwọn tí wọ́n tí rí sọ wọ́n tún ní kí n tí mọ́wọ́ mi wá. Mọ́mí tó pẹ́ nìyẹn bẹ̀rẹ̀ tí wọ́n ra oúnjẹ sìn. Wọ́n ní táwọn ò bá jẹun tán àwọn ò ní san owó. Àwọn náà tún dé wọ́n tún ní kí n tún fáwọn lóúnjẹ ẹjọ́ nítorí Ọlọ́run àkáǹtì wo ni kí n máa kọ́ sí. Bẹ́ẹ̀ lọ wọ́n ti sọ mí do ní gbèsè. Sister Ṣadé. Ẹ jọ̀ọ́ ṣe fẹ́ lé mi kúrò. Ẹ mọ̀ pé kò kí n ṣe ẹ̀bi mi náà. Ṣe fẹ́ lé mi kúrò nínú ìjọba Tinubu yìí ni. Ẹ má bá èrè jẹ ẹjọ́. Sister Ṣadé ẹ ṣe ń ṣe báyìí. Alákùnwọ̀n ti san aláwíwa ní ẹ̀bùn kan tó ṣẹlẹ̀ mo promise yín by the end of this month wọ́n ṣe ń san aláwíwa báyìí ẹ máa rí alert ẹ jọ̀ọ́. Tó bá the end of this month tẹ́ bá san owó mi gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ mi. Ọlọ́run tẹ̀lé jẹ́ bẹ́ẹ̀. Oúnjẹ ló lẹ fẹ́ rà. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí gbogbo ẹ parí sí 800. Ẹ ṣe kúkú fẹ́ kan pàdé ní 1,000 naira bó oyin fẹ́ kan jẹ́ 4,000 naira tẹ́ jẹ. Ẹ ṣe bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ṣé bí mo ṣe wà yìí mi ní tà fún yín jọ ní 500 naira. 500. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kò sí problem. Ẹ lè wá báyé mi jẹ́ ẹ lè lé mi kúrò nínú ìjọba Tinubu yìí. Ẹ gbúdọ̀ mọ́ wá sanwó mi o. Tẹ̀ bá fẹ́ wàhálà ìgbúdọ̀ mọ́ wá sanwó mi. Àǹtí Ṣadé. Tọ́lọ́ lẹ́ ń gbọ́n sí báyìí sí. Ẹ gbúdọ̀ mọ́ wá sanwó mi fún mi. Mo ti sọ fún yín mo ní by ending bó bá ti san aláwí yẹn báyìí mi lè máa kọ́ rà látẹ̀. Àkọ́ náà máa kúnlẹ̀ ilé wọ́n máa kúnlẹ̀ òṣì 3,000 naira tán yanyan ọ̀nẹ́lẹ̀ náà tún kún ó jẹ́ 3,500 ń sìn. Àǹtí Ṣadé ṣé mo ní kẹ́ má bínú ṣé mo ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni. ní tóbi ipò kéré ẹran fẹ́ràn sí fún mi. ẹ ṣé o. Sister Ṣadé ẹ má bínú mo ní ìdí fífọ yìí kan ni. Bí nọ́ọ̀sì ṣe wá nísìnyí wọ́n ní àwọn omi local water tí mo ti mu yẹn kò dáa fún health wọn. Mi mọ̀ bóyá mo lè get pure water ẹyọ kan just a sachet water. Ẹ ṣe ogún bẹ́ẹ̀ kan jẹ́ kí n fún yín bottle water yẹn ló máa dáa. Ẹ ṣe ń bínú ẹ má bínú. Bottle water yẹn ló máa dáa. Ẹ má bínú. Pure water kéré oníyà ọkùnrin kílẹ̀ yìí sọ̀dà ní ṣe ìgbà. Àti ọ̀sán ẹ̀sìn ìlú àti sọ́ọ̀nù ìyàlá mi ní ọ̀rọ̀ mi láti fi jẹ́ mẹ́ta mẹ́rin ẹ̀sánù mi tí kàn ní gbàgbà ní kẹsọ́ ọ̀rọ̀ mi ní ìlú. Ẹ wo kò sí nǹkan tẹ́mi náà fẹ́ ṣe jòyè tí mò ń ṣe lọ yìí náà ni kò sí nǹkan tó ṣe jòyè tí mò ń ṣe lọ yìí nípa yìí ẹni ẹ̀wọ̀n ní ìsìn báyìí àwọn abẹ́rẹ́ ní ìsìn báyìí ó yẹ kí n fún yín àtàwọn oògùn yìí ní ìsìn báyìí mi ì lè fún yín nígbà tẹ́ ẹ ti jẹun ẹni ẹ̀wọ̀ táyì ní ìsìn báyìí tábà máa wọ táyì tútù máa ti lù ẹ ti jẹun. tí mo fún ọ ní tí màá fìyà jẹrà mi kò tún bẹ ọmọ ọlọmọdé sáàbù bá fi ràn lọ́wọ́ ìgbà tí gbàgbà bá fi ń ṣe máa rà pẹ̀lú ọgbọ́n dáṣà nínú ayé pọ̀. àwọn mi tẹ́ ẹ̀ mú yẹn ẹ ní ìdẹ láti máa mú bọ́sù wọ́tà ló yẹ kẹ́ máa mú bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá dẹ̀ mú bọ́sù wọ́tà sachet water ẹ máa mú ibẹ̀ ẹ mú omi odò ẹ mú mi àwọn omi yẹn kò yẹ kẹ́ máa mú àwọn omi yẹn mọ́. orúkọ tí mò ń ṣe ní ìsìnkú wọn gbọ́dọ̀ mọ̀
Mo gbọ́dọ̀ wọ́n pé mo keep yín sínú ilé báyìí pé mo ń tọ́jú yín báyìí. Operation lẹ need. Operation I need 650,000. Láti fi ṣe operation yìí. Bọ́n tí náà lè ṣe, wọ́n bá tí mo lè ṣe náà mò ń ṣe fún yín yìí. Bọ́n tí mo lè ṣe náà ilé. Báyìí náà ilé àrí wọn látàárọ̀ kọ́ máa ń gbóúnjẹ wá kẹ́ jẹun. Jídé ọkọ mi. Ẹ káàbọ̀. Oúnjẹ dà. Àǹtí nọ́ọ̀sì, oúnjẹ. Ẹ bá mi gbé. Kí ló ṣẹlẹ̀? Mo jẹ gbèsè. Ó jẹ gbèsè. Gbèsè ńlá ló jẹ́. In fact, tójú ẹ̀ fọ́ ni. Tójú ń bá fọ́ níwá kọlù yín ni. Tẹ̀sí mọ̀ pé ìyàn àfihàn láìgí náírà lọ́sàn-án. Orí ọ̀dàdà lọ́sàn-án ó ṣe rìn lóru. Owó tí mo oúnjẹ tí mo lọ gbà láwìn. Wá níta fẹ́ ṣe ní jíká ṣe o. Níta jíká lókùtà ṣe báyìí o. Kí là ń sọ? Ìkọ̀ tá a bá fẹ́ ṣe bí ti bá wà wá ni. Torí oúnjẹ àwọn ni. Màámi bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn ń sìn. Oúnjẹ ni mo fẹ́ lọ fún wọn. Kára wọn lè yá láti lè fi lògùn. Ẹ wo ẹ wá ṣàánú ni o. Torí mo ti wà yìí. Síbọ̀ ìní. Tèmi wá bá mi báyìí irú àgbákò wa lélẹ̀. Wọ́n ojú ẹgbà kámú ni ìyá mi fẹ́ jẹ àbí. Ó gbé kó mo ní mo lọ gba oúnjẹ àwọn ẹni. Ọlọ́run fún pẹ̀mí ìyá ẹgbà kámú ni o. Ọlọ́run ta la ṣe mo tún rí bọ̀ pẹ̀lú gbogbo ẹ̀gbin tí mo gbà lẹ́kọ̀ọ́ mo tún rí bọ̀ ẹ̀ wó dídí. Ọlọ́run òòṣà lọ́sàn gangan. Ó ní kí n ti bẹ̀rẹ̀ ó ní kó tó lọ fi ṣe. Ṣé bí wọ́n lọ́lọ́run kì í ṣe bí ni? Ebi ń pa mọ́ sí i. Kí ni sọ fún ọ tí n bá délé? Ọlọ́run ṣáwa nìkan láṣẹ ẹ ni. Jíde ẹni pé Ibo ẹ̀mẹ́ta. Ọ̀rẹ́ yìí ò ti sùn mi. Látijọ́ tó ti dé láti ilé ló ń ká gbọ́gọ́ ló dorí kọ́ bí ẹdìyẹ tó dolóògbé. Kí ló ṣẹlẹ̀? Adẹ̀ wá ń bí ẹ́ ó kàn ń wò sùúrù bí omi adágún. What's your problem? Táwọn ẹ̀yẹ a problem shared is a problem solved. What's your problem? Bóyá máa pe àwọn gọ́gọ́rẹ́ ó tiẹ̀ ti sún mi. Dákun mo ní nọ́mbà relative lọ́nà bá ti pè wọ́n náà. Tó mírí bí ọwọ́ aago tí ò dáa yìí. Wọ́n bá mi ṣe ẹ́ ni. Dèbọ̀ kò lè yé ẹ. Gẹ̀gẹ̀rẹ̀ jẹ́ owó ẹnu ẹ̀. Ẹnu rẹ̀ bí ìgbẹ́dàjì yìí. Wọ́n sì ń bá aṣẹ́ kẹ̀lé yẹ. Wọ́n wọ́ọ̀tì. Ó gbé pé o. Adéwà ń béèrè lọ́wọ́ àwa à ń gẹ̀ yìí. What's up now? Ẹ lánàá bàríkà jàre. Àsìkò tẹ ẹ wò. Àsìkò tẹ ẹ dé gangan ni. Ẹ wo ẹ má ti jòrè o. Dákun sórí Ọlọ́run. Wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yin o. Wọ́n ṣe bí ti bá wò. Gan gidi. Bẹ́ẹ̀ even igba arúnmọ̀lẹ́gbọ̀n ò lè gbà. Tó gbó látànà tó ti dé láti ń bá a sọ̀rọ̀. Bó ṣe ń wòrè o. Sí abẹ́tán náà ló ka bóyá ti gba wájú orúnmọ̀lẹ̀ kọjá wọn ti gba ló ka o bó ṣe ń wòrè o tó àti bẹntigóòsù tó gbé sórí o. Guys, kí ló ṣẹlẹ̀ náà? O gbọ́ Jídé, what is your problem? Kí lè exactly kan tó ń ṣe é gangan bóyá kò sọ. Guys, ṣé mo kàn tó ṣẹlẹ̀? Mo really appreciate concern yẹn. You understand, but ṣé mo gbogbo aṣọ kọ́ là ń sá sọ̀rọ̀. Pẹ̀lẹ́ o. What does that mean? But what is our concern? A problem shared is half solved. Yes. Oh brother, you no get as you won't be. Where you never be before. Talk to us. What is it? Okay, fine. I shall not tell you wípé èmi ni last person to wá bá yín ní school. Yeah, I can remember. Ibi ìkànnà post mi sí. So I have to redeploy. Yeah. Just because of my mom. And then ìyá ni wúrà. Ìyá ẹ̀ nìkan ló kù mí kù. Okay.
As I'm talking to you, she's critically sick. Oh my God. Oh no, wà lè sọ láti jọ ìyá ẹ̀kọ́ ni ìyá wa náà ni. Ìyá tèmi náà kọ́ ni ìyá tiẹ̀ ni. Àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wá gbẹ́nu pọ̀ lórí láti orí láti jọ yìí. Guys, ẹni láti calm down. Ẹ jọ̀ọ́ má rush ẹ. Ẹ mọ̀ pé tí nǹkan bàbá ti ṣẹlẹ̀, èèyàn máa wà carried away, please. We need to settle this thing. We have to have something to do to this problem. You know what? Kí lẹ mọ̀ nǹkan tá lè ṣe. As in, ṣé ká lọ sọ́dọ̀ mọ́mì ni? Biola, this has gone beyond that. Problem tó wà ń lẹ́yìn sí ni pé mom sí wọ́n need láti carry out operation. Operation? And the money we're talking about here is more than 500,000, 650,000. 600k. Báwo la ṣe fẹ́ rí? This is getting too much. Iye ò wà ní kókó mú wà lè sọ. Iye ò ní kókó mú wà lè sọ fún wa náà. Hey guys, I'm married. Kí ló sọ? Yes. 600k money. Èmi Fatoyinbi. Ọmọ fa. Wọ́n ti sọ̀rọ̀. Okay o. Ọmọ àti ẹnubọ ẹ̀rà sàn. Can't wait. Kò sí wàhálà kan. Ọba ní iṣẹ́ mi ò lè dúró ká dé bẹ́ẹ̀. Mi ní fẹ́ǹtì tèmi mo ya give it to me. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ. Jíde up now. Say something. Jíde. Wọ́n ṣàdọ́ọ̀lá rẹ̀. O ti fagbó. Ọmọ tí o wà. Igbó nìkan wọ́n rí. Ikú ẹ̀kọ́ là ń kú lọ yẹn. Everything will be alright. Ọ̀la ń lọ jẹ́jẹ́ o. Enjoy yourself. Hey guys, tábà ní kí a dúró de ti Alawi yẹn. Alawi ò lè favour wa. Ọlọ́ọ̀lọ́. Èló la ń gbà. Ó ti sọ bẹ́ẹ̀, ó dé rí bẹ́ẹ̀. Ọmọ ìyá mi gbàgbé oṣù. Jíde náà. Ọmọ ọba ti fún wa lọ́kàn balẹ̀. Àbí o. Ọmọ ilẹ̀ ti fún wa lọ́kàn balẹ̀. Kò sí wàhálà. Ó ti ní ká fọkàn balẹ̀ ká máa lọ. Jíde kí ló ṣe náà? Ṣé something? Sọ̀rọ̀ náà kò. Nígbà tá a bá kí ẹni ṣe. Kí àbí àbí. Wọ́n ṣọ̀rọ̀ yóò wàdá ìwọ̀n ṣe. Ó máa tún ṣe é kó tà tún máa ṣe é. Àbámọ́rú ẹ sọ̀rọ̀. Àbí o, ṣé gbogbo ìtàsọ̀ yóò kàn yín ni? Mo tó bẹ̀ mí ní kẹ́ fi mi lówó fa. Ṣàṣọ páàlì sanwó yín ni. Ṣàṣọ páàlì sanwó yín ni. Ṣé ìtẹ̀rí yìí? 70k. Ẹni ká níbo. 70k lẹ́jọ́ ọ̀nà ẹ̀wọ̀n ìlara yín. Àbí o. Ẹ̀yin ọ̀ni, ìyá ìjì ló kú sí yín mọ́ ẹjọ́ ẹ̀sùn kalẹ̀. Ti bá wo ẹ̀gbọ́n, ṣé àti débi tá à ń lọ ni? Ẹ wò ó, ibi táwọn gbọ́dọ̀ dé táwọn ti gbọ́dọ̀ tọ́ nílé ìdí àràbà lè. Ojú ọ̀nà sílẹ̀ léyìí. Adé kò sọ́nà bíbá ìyàwó lè lọ ju báyìí lọ ẹ wò ó guideline. Ọ̀gbẹ́ni calm down now. Kí ló ń ṣe ẹ́ gan-an? Ó ń bá wa sọ sóòrò aṣọ tá a wọ̀ ni. Ṣé mo pọ̀ mọ̀ ìjọba ni wá ni? Àbí. Have respect now. Bẹ́ẹ̀ ṣe need respect yẹn èmi kan need respect lẹ́nu sẹ́mi mo wà ní wa tọ́ lọ́wọ́ yín náà. Ẹ̀gbọ́n ẹ calm down ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ti ń gbé wa bọ̀ látàárọ̀ ìkọ́ tẹ̀ ń try àti sọ fún wa ni pé ibi ni last bus stop. last bus stop ìdí àràbà ó nìyẹn last bus stop ó ti yé yín. Okay, there is no problem. Èló wà lọ́wọ́ wa. Àti pé ààrẹ ti tòkè tí ilẹ̀ láfi mi tẹ̀ ké bẹ́ẹ̀ yẹn. Kí lẹ wí? Ṣọ́ọ̀kù lẹ gbé wá bíbá ẹ̀. Kò yé mi o. Ọ̀run lẹ tún kó wa bọ̀. Irọ́ òkú lẹ̀ wá ní kémi gbé padà epo kọ́ ni mo lò wáyé sí láyé Tinubu àbí. Bọ̀bọ̀ yẹn ta wà ọ̀ ẹ̀yin guys. You know what happened? It's okay. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, èló lẹ fẹ́ dín wa àti pé èló lẹ fẹ́ gbà. Ọmọ pẹ́lẹ̀ yìí o ẹ̀yin ẹ̀rẹ̀ kéré ló ayé gan ẹ̀yin tẹ̀ sẹ́ ẹ sọ ọ̀nà máa ẹ̀ ṣe yàn gbogbo láti yóò yá ẹ̀jẹ̀ fún mi 9,900.
Guys, it's okay. Papa in wine was. You see, I used to tell you guys, all these transporters all the time, they are illiterate. Okay, I can see. Yes, it's okay. Yeah, it's true. Guys, but you know what? We don't have to insult him. What 5K literally avoid though. Chop my back. 5 back. Get it long now because to fẹ́ ṣe o. 5 brother. You know let's ma padà wá gbé wa now. Ó sì bọ̀ yẹ fún mi ó lọ já lọ ti yín báyìí. Sọ pé ṣé ojú ọ̀nà wa rèé? Ojú ọ̀nà tẹ́ máa gbà lọ nìyẹn kò sí tó kọ́ mi mọ́. Guys. My boy, in fact, I told him. Toye. You know what? Let's go. Hey guys. Ẹ wo bí. This is ìlú. Guys. Kí ló ṣe máa kí ló. Ṣé lálàáfíà o. Tó èbí kó ló ti máa ń rí àwọn. Lálàáfíà o. Ó yẹ ká jẹ ọkùnrin kó. Ṣé kí àwọn aláyè máa ń bọ̀ pé ó lárùn wọ́n. Ẹ dúró dè mí o. Pàṣẹ ní òkú. Bọ́jà bá tún tán o. Yóò kú pàṣẹ. Pàṣẹ ní òkú. Pàṣẹ ní òkú. Bọ́jà bá tún tán o. Yóò kú pàṣẹ ní òkú. Mo wò ní ayé. Ayé lọ́jà láyé o. A máa rí àpáta yẹn. Mo wò ní àwọn àrùn. No, what is funny there? Our civilized world. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ kú jókòó bàbá. Inú yóò dùn. Àṣẹ bàbá. Ọkàn yóò balẹ̀. Àṣẹ. Bẹ́ẹ̀ni bùrìnbùrìn báwọn jíjò yà. Ọmọ aláyò ní fẹ́ gbá fún yín lóúnjẹ o. Àṣẹ bàbá. Ọkàn yóò balẹ̀. Ẹ dákun ọmọ mi. Ẹ sì bùn lóòbí jẹun. Bàbá ẹ wo kò sọ ọ̀kan lọ́wọ́ ẹ dákun ẹ mọ̀ bí. Mo dé wá lọ́wọ́ o. Ọjà ló ń ti ajáre kò sọ ọ̀kan. Wo bí ṣèbínú o. Guys, ẹ mú náà. Ó ti rẹ̀yàn náà. Ó dárin látàrọ. Shut up jọ ìwọ ọkùnrin ló sọ pé ó ti rẹ̀. Ṣé àròbí ó rọrùn bẹ́ẹ̀ náà ni? Imagination.
ìfẹ́, ìfẹ́ ló ní àfaradà. Láìsí ìfẹ́, kò sí nǹkan kan. Kò sí anybody tó lè lé ẹ̀ ń bẹ̀. Wẹ́ tó wáá pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn. Ìránṣẹ́ ajé lórúkọ mi. Wọ́n ní kí n lè fún un. Tó bá ná owó mi nínàkúnà, màá fi ọlọ́pàá gbé. You want to break my heart? We are all professionals. Ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nínú ilé wọn. Pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀kọ́ ọ̀run. Ẹlẹ́gbẹ́ lẹ́sẹ̀ lè rí. Ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bu yín, ẹ̀yin náà wá sẹ́nu gbọ̀ngbọ̀n yín fún mi sí. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ìwọ àti problem owó. Tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni. ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gbé ẹsẹ̀ yìí. Kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. Ètí inú rẹ̀ wá di nígbà tí dókítà sọ pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ̀ àfi tá a bá gé. tó mọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. Kùsà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́ ó di tiẹ̀ nu o. Kùsà. Kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi? Ṣé bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni? Àṣejù bàbá ṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. Ẹ wá ti gate. Mo ti di driver. Driver sọ fún ọ pé driver ni. Jọ ṣé mi ni mò ń lé ẹ ni? Àbí àǹtí ló ń lé ẹ? Ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn. Tó sọ pé kí n bẹ bù sí tó ń jẹ. Kò lọ lé ọkọ ń sí kọ́ka ní ó ya ìyàwó wa dáná fún wa nǹkan tó máa ṣe lélẹ̀. Everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yàwó dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. Ṣé bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú dá sí òkà yìí lára. Ìwọ kú o. Ọkọ rẹ sì mọ náwó. Tèmi gbé. Kí ló ń ṣe ẹ̀yin gẹ̀ẹ́sì náà? Ká padà sílé bíi báwo? Ọkùnrin tẹ́ ń torí ẹ̀ pariwo ṣé wọ́n náà láti lọ tú yìí? Ṣé báwo ní lọ́wọ́ mi? What is wrong with all this? Ṣé kí ẹ ṣe wò ó ti tó. Ẹ wo mi ṣe mọ́ mi lọ́wọ́ sí mọ́ o. Ẹ wo mi tàbí ládé yìí o. Adéyẹ tẹ̀sẹ̀ kó bọ́dọ̀. Ọ̀ní fà á tọ́wọ́ ti méjèèjì bọ̀. Ẹ jẹ́ ká máa lọ mi ṣe mọ́. Wọ́n ń pa kọ́kọ́ ilẹ̀ jọ. Ọmọ yín gẹ̀ẹ́sì, kí ni problem yìí náà? Kí ni gbogbo eléyìí náà? Ṣé táwọn ṣe ń bíbá lélẹ̀? Ẹ wo ó tiẹ̀ ti sú èmi ó ti bẹ̀ mí mi ò tiẹ̀ lọ́bi kankan ó ti sú mi. Ó ti àbọ̀ sú wa. Guys! Kò dùn mọ́ èmi náà nù now. After all, from onset, I know we are all here because of me, right? Kò dẹ̀ wù mí kí mọ̀ sí náà one condition yẹn. We all know this is the only solution. Ẹ wo Ọlọ́run máa fún wọn sí lálàáfíà eléyìí tó ṣe wọn kò ní gba ẹ̀mí wọn Ọlọ́run máa fún wọn lálàáfíà ó ti sú mi. Wọ́n ṣáà ti dàgbà ṣé káwọn fẹ́ mi síwájú ni. Hello, má jẹ́ ká ṣe báyìí. This is the only assistance tá a lè ṣe. Inú igbó tá a wà yí báyìí a ti súnmọ́ bí tá a ti máa gbé òòṣà yìí. So ẹ jẹ́ ká máa lọ báyìí ká lọ gbé. Ká dẹ̀ máa bá tiwa lọ. Ẹ jẹ́ ká máa lọ. Ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ tó yẹ? Thank you so much. Wọ́n tó káwọn náà bẹ̀rù. But at the same time, yes, ẹ ti ń ṣe bọ̀ látẹ̀yìn. Ó kàn kò jẹ́ ẹ̀ gbọ́. Bí tó ibi ṣe sọ àti fẹ́ẹ̀ débẹ̀. Nígbà máa kí inú àpáta. Ẹ jẹ́ ká máa lọ. Dèjọ́ dúró. Láti máa encourage wọn má discourage náà tó yé. Pẹ̀lẹ́ ṣùgbọ́n mi ní ká bá ti wọ́n lẹ̀ sí wa mú mi. Ọmọ wa kó lówó. Tó yẹ bí ṣáà lè rest ni. Ó ti ra àwọn ladies yìí náà. Ó ti ẹ̀wọ̀n lára ń pẹ́ lọ káwọn. Sí. Kò ní báwọn sójà rẹ̀ ṣe ṣe. I'm not going anywhere. No. Mi ò láì fún ọ náà ṣe ṣe obìnrin náà. Máa rọra bẹ́ẹ̀ o. Máa rọra o tó yẹ máa ní sùúrù náà kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe? Óyá díẹ̀. Thank you. Olùjọ́ rẹ̀ jẹ́ kí mi kọjá òjẹ́. Bẹ́ẹ̀ tí ẹ rí. Sorry. Come on.
calm down now. Ṣé wá ìsì ní àfíìsì obìnrin ni wọ́n? Ṣéyìn ò lélẹ̀. Rọra bẹ̀rẹ̀ sọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ àpapọ̀ máa ṣe rẹ̀. Méjì iná. Ṣé kòkó ló ṣe bí obìnrin náà? Ó wà ní sọ̀sù káàkiri. Mi ò láìkẹ́ o. Ṣé ìgbà tá a dé ìgbàlú ẹ̀kẹ́ máa ṣe báyìí? Ó pẹ̀lẹ́ Tọ́pẹ́. Sómi bíbá ẹ̀ take it easy. I'm tasty. Kí ni ẹ̀? Jídé, kí ni? I remember daddy ni kí n gbà. Daddy wọ́n ló ní kò pè wọ́n ní ìdáyìí. Guys, calm down. Calm down. Ó yá pè wọ́n. Pè wọ́n. Kí ló tẹ́ alákòóbá yìí? Wọ́n mú àìkóbá yìí wọ́n ti sọ ìtì. Lọ sí ẹ náà. Kó jábọ̀ nù. Kó jábọ̀. Gbẹ̀dẹ̀ ṣe lọ rú rẹ̀ yẹn olè lè. Ìkó jábọ̀ ordinary living. Mo fẹ́ tẹ̀lé. Fò tẹ̀lé. Alákòóbá gbogbo. See guys, it's okay. Ó yá náà Adébọ̀. Ẹ mú. Rọra bẹ̀ yẹn, rọra o. Òrìṣà wúrà ni. Kí là ń dúró de? Take it easy. Àgbọ̀gbọ̀ take it easy. Ṣé máa rọra bẹ́ẹ̀? Ọpẹ́ o. Máa rọra. Débò calm down. Ọmọ. Ṣàwúrà ni. My God. At last. Kí là ń dúró? Máì ti gbé. Ó ti bí àwọn jẹ́ pé kí ni ẹ̀jẹ̀ gbé ẹjẹ́ máa lọ. Let's go. Ṣàwúrà ni. Ṣé ti ní? Head of gold. Ẹ̀yin sùn. Ó wá ní ohun tí dákì ní àwọn àfikún àwọn. Tóyèbí, calm down. This is Òrìṣà wúrà tó sọ Long lenta. Kí ni kí n máa sùn mọ́? À ń jìyà bọ̀ látàárọ̀. And you know the head of my mom. Jídé calm down. Calm down. Ọmọ bàbá ẹ̀ náà, ọmọ tó ń ṣe náà. Why? Bó bá dán ọ̀ dán tán. Because ṣe gbogbo tó wà bíbà kò sí fọwọ́ kàn. Kò sí fọwọ́ kàn. Ó lóhun tí dádì mi fún mi. Ẹni tó bá máa gbé òrìṣà yìí yóò fi pawọ́ rẹ̀. Okay. Tóyèbí kí ló dúró ṣe? What are you waiting for? Pick it out. No, I can't wait. Bá a wà náà Adébọ̀. Wà á jọ àbọ̀ mú kí ni kúrò lé ní. Go, teach it at last. Calm down. Kí ni? Mi ò rí ní ìlú bá. Àbọ̀ mú kúrò lé ní. Kai now. Wọ́n jẹ mẹ́wàá. Àbọ̀ mú kí ni kúrò lé ní. Wọ́n jábẹ́ wá òjìrí. Calm down. Kí ni yóò sínú báàgì? Gbogbo ló wá wà Tóyèbí. Mo dáhùn. Wàhálà látàárọ̀. Kó má lọ jẹ́ pé. Ó yá pè wọ́n. Kí ló tẹ́ alákòóbá yìí? Wọ́n mú àìkóbá yìí wọ́n ti sọ ìtì. Kó jábọ̀ nù. Kó jábọ̀. Gbẹ̀dẹ̀ ṣe lọ rú rẹ̀ yẹn olè lè. Ìkó jábọ̀ ordinary living. Mo fẹ́ tẹ̀lé. Kí ló ń ṣe àìmọ̀pọ̀ ìnà aládùúgbò wà látàtí ṣẹ́ bọ̀ látàárọ̀? Kí ló ń ṣe náà? Guys, you know what? Ṣé rí ó ti ṣẹlẹ̀. Ẹni tó gbẹ́ kó tó gbẹ́. Ẹni tó kó síbí ọ̀dà lápá. Kò tí ì ṣe tàdá. Màá wà lọ ní o. Okay, better do. Ẹ wo ṣe máa jókòó ni. Bóyá kẹ́nìkan tẹ̀lé o. Ilé tẹ̀lé jọ ọmọ ìkọjọ́ nìkan. Débọ̀, dúró táwọn gẹ̀ẹ́sì mú bọ̀. Débọ̀, Jídé.
mo wí náà ojú ọjọ́ ṣe wá rí bẹ́ẹ̀. ojú ọjọ́ ìgbà ìfura o ó yẹ kí n fura sí fáńsá ò fura fáńsá já síná bẹ́ẹ̀ ni àjà ò fura àjà jìn bónílé ò bá fura olè ní òkò ó yẹ kí n fura ẹrú bá ń sọ̀rọ̀ mi dá ó sì yẹ kí n pé ọmọ yìí. a lè dúró bí náà. mo la tún fẹ́ ká lọ ẹ jẹ́ ká tó dé àwọn guys yẹn bí báyìí náà ẹ wo mẹ́ẹ̀ká lọ bí kọ́kọ́. dájú tó yẹ ló ń pè yìí o. fún ẹ lọ. yíyá ìgbà tó fẹ́ ṣubú lórí àpáta gbà yẹn so fún ẹ ló ń tẹ̀ ló ṣe ń gbà lọ́wọ́ ẹ̀. tètè lọ fún bí ó ní kẹ́tí bá bẹ́ẹ̀ fẹ́ sọ fún. no mi ní lọ fún o a máa dé bá wa bí báyìí àti nǹkan tá à ń wá náà nǹkan tá a ti jìyà fún we can't wait ọmọ this is money. gbé pè yìí gbé kínní yìí Fátóyè bí. bó wà ní yàrá kàwé gbé kínní yìí. kò mà lọ́mọ ẹ̀ nígbà tí. Mama jẹ́ kí ọmọ aráyé tójú mi lẹ́bọ̀. Bí yóò máa lọ́mọ. Ọ̀rẹ́ ó yẹ kí n wá nǹkan sí sọ̀rọ̀ tí ń bẹ̀rẹ̀ yìí. Yé dá mi. Ẹ̀yin olúmọlẹ̀ ẹ̀lẹ́ o eégún lẹ́ẹ̀mí ẹ gbọ́ òòṣà lẹ́ẹ̀mí ẹ gbà wọ́n ní kákùn bá kákùn wọ́n ní kiri así gbogbo bí tí Fátóyè bí bá wà ó yá mo fẹ́ rí kékeré báyìí. Kí ni Fátóyè bí wá wo igbó Sàwúrà tí mo sì kìlọ̀ wípé igbó tí ò ṣe wọ̀ ni òòṣà tí ò ṣe bá ṣeré ọmọ yìí kí ni ṣe sọ̀rọ̀ yìí báyìí nígbà arúmọlẹ̀ gbà mí ìgbé tí ń gbà mí báyìí ìjẹ́ kọ́kọ́ lọ yàgbé náà ọmọ yìí o ẹ̀yẹ̀wò àwọn guys yìí wà ní. Bọ́nà akọ̀wé ìrìn náà ní àwọn guys yìí wọ́n ṣé o ti torí nǹkan mi. Ẹ̀yin guys ó ti rẹ̀ mí. Mo sẹ́ni tó rẹ̀ bọ́ á ti wà ní tòyí kò sí kàtà fẹ́ ṣe you just need to continue yọ pé àwọn guys yìí dákun pé wọ́n sí wọn. Mo ní ṣé wọ́n ti torí kíní tán wá lọ ní. Ẹ̀gbọ́n ìyẹn kọ́ la ní láti máa ẹ̀sùn sọ́ọ̀sì. Nẹ́tíwọ̀kì máa sí lórí fóònù. Ìjọ wo orí fóònù ẹ. Ṣébí fóònù tó yẹ bí rígì lẹ́ẹ̀kan náà. Ó ti ṣú mi sọ pé mi ò lọ. Ọmọ kò sí nẹ́tíwọ̀kì. We are into it already. So a ní lè padà sẹ́yìn mọ́. Way forward ló kú táwọn máa wá sí. Mo ti sáré face mo gbà. Ok. Ọ̀nà yẹn gẹ́ ti fẹ́ dàrú o. Inú báyìí náà ni ọ̀rọ̀ máa lọ́ọ̀yà mọ́.
mọ̀ kankan ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀yìn ẹ̀yẹ̀ wàrà yín. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀mí ni náà. Mo lè wá lọ látàárọ̀. Ṣé bí wọ́n jọ lé wa ní dáadé mo wá bẹ̀rẹ̀ sí wá yín kiri? Níbo làwọn tó kù wà? Kẹ́ni. Irú rọ́bìṣì wo nìyẹn? Irú rọ́bìṣì tó wá bẹ̀rẹ̀ sí ká ìpẹ́ sí náà. Èmi kọ́ ẹnì kejì mi ni. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Àyíbó lè wá lọ́mọ làwọn tó kù wà. Sọmọ kan tó jí wá sí rí ni. Ògì kẹ́nẹ́ wọ́n sì kankan tó ṣẹlẹ̀ jáde ìyá yìí farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ ń gbọ́ táwọn tó ra tó kù wá. Ìbámi tó wà. ẹja a máa kọtí láti bá wọn lọ ẹja wà wọn ẹja lọ kò sí kankan ẹ fọkàn bá lè kó wà pẹ̀lú kò sí kankan ẹja lọ. Jídé, ṣé n tí mo bá mọ̀ sí sọ́ọ̀sì kì í ṣe tí ò bá nípa mi lára. Bọ́lá fọkànlẹ̀ balẹ̀. Sọrí ohun táwọn wà lọ ọ̀kan kan bẹ̀rẹ̀ ló wà níbi tí a ti tú okùn yẹn lẹ́sẹ̀ ibẹ̀ ló wà ibẹ̀ ló ti jábọ́. Sọ wá rí tí wọ́n bá ti jáde sí èmi á máa pè gbólóhùn níbí. Bóyá jáde. Tó yé mi ó jẹ ṣọ́ọ̀bù kankan mi ṣe mí. Kí máa lọ. Iná ògbóná tewétewé ẹgbẹ̀sì òkòrò tó gbòtégbò. Àtàrí ògbóná tó ń tepo. Ìmọ̀tún ìmọ̀jọ. Ìmọ̀ ẹni ìbánidọ́jọ́ alẹ́. Táàfì sí gbogbo ń ta fẹ́ ṣe tán kí ìmọ̀ inú rẹ̀ kí ohun aburú inú rẹ̀ kó parẹ́ mọ́ nínú. Bẹ́ẹ̀ ni kò rí. Bẹ́ẹ̀ ni kò rí. Bẹ́ẹ̀ ni kò rí. Jídé, Jídé. Ó ti lọ, ó ti lọ. Abọ́ rẹ̀. Olúawo. Abọ́ rẹ̀. Olúawo mò ń jẹ o. Abọ́ rẹ̀. Olúawo. Ọ̀dà. A sọ̀rọ̀ tí n tá ń bá lọ́nu lé. Náà mo tún fẹ́ tún sọ fún ọ ni. Pé ó lè padà wá rí kábíyèsí kò ṣàlàyé fún wọn. Èmi ti sọ fún wọn wọn ò gbọ́. Bẹ́ẹ̀ sì ni ajá tarí fún lẹ́rọ̀ tí ò gbọ́. Eré wọn adájẹ́ lẹ́gbára.
àgbò màmàmà tá a wí fún lẹ́rọ̀ tó kọ̀ tí ó gbà eré wọn àdàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀kù léèyàn tá a wá wí fún tó kọ̀ tí ó gbọ́ eré wọn ti kábàámọ̀ bẹnu ní o kábíyèsí ni ò fura o àìfura wọn sì ní ó léwu púpọ̀ o torí pé àìfura igi ọ̀rán ni òjò léwé lérí o àìfura igi àfòmọ́ ni òjò légbò àìfura igi ọ̀pẹ ló ṣe gùngùngùngùngùn tí ò ní bògì tó yẹ kí ifá bá kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí kọ́ kò gbà ifá ní kí kábíyèsí mọ́ sòwò ẹrú mọ́ kábíyèsí mọ̀ ìyá tí ikú kò mọ̀ gbọ́n kan tí mo ifá mọ̀ wí bẹ́ẹ̀ sì ni àìpé ifá lékè àìpọ̀ pẹ̀lẹ́ ló lé abọ́ rẹ̀ sódà bẹ́ẹ̀. dádì mi gbogbo ń tẹ́ ẹ sọ pátá ló yé mi ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lẹ máa ń pa lówe wípé bí ewúrẹ́ bá da fánù inú àgbàrá ẹ̀jẹ̀ lóbi ń sùn àti wípé ewúrẹ́ tó da fánù gan ẹ̀jẹ̀ rẹ̀ náà làá fi kó kí wàá ní tó ṣẹlẹ̀ sí àwọn ẹrú méjì tí wọ́n ṣàṣemọ́ṣe nù. Fátóyìnbí kí ló fi ń ṣeré bí ọmọ yìí. mo nífẹ̀ẹ́ rẹ ju bó ṣe ń sinmi yìí lọ ṣàánú mi gbà mí láyè àbí mo fi lédùn àbí ọ àbí nítorí pé kò tí ì sí eré ìfẹ́ láàrin wa ló ṣe ń ṣe mí báyìí ni. Àjàyí kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ sáàmù kó gbogbo pálapàla tá à ń ṣe kábíyèsí ò gbọ́dọ̀ mọ̀ o. ìfẹ́ wàhálà fún èyí tó wà ńlẹ̀ o. ẹnìkan kan wá. tí ò sáà sí ẹ̀gbọ́n tó rí wa. wo olúwawo lọ fọkàn rẹ balẹ̀ fi kábíyèsí lẹ̀ ẹni bá fi igi sómúsómú lu gbẹ̀du yóò gbọ́ ìgbọ́kúgbọ́ lẹ́nu àgẹ̀rẹ̀ tí ṣe bàbá ìlú olúwawo lọ lè fọkàn rẹ balẹ̀ tí kábíyèsí bá sọ pé ẹnu fárún ìwọ náà sọ fún ọ̀pẹ̀lẹ̀ rẹ kó bùkẹ́dìwọ́ kó máa wòran. náà mo ní kí n wá rí ọ fún kò burú kí ló má fi dàrú náà sí mi. olúwawo abọ́ rẹ̀ èwo lè yí èwo lélẹ̀ èwo lélẹ̀ ọ̀rọ̀ yóò ṣe máa wò lónìí. báwa lọ ilé òòsà o. ilé òòsà ó yá. yé Àjàyí mo ké fún ọ yé Àjàyí mo ké fún ọ. gbígbá lóko ó para ajá jìn lóde ó pèrò ojú náà báyìí náà ni ọmọkùnrin náà kú tí èyí tó sì jẹ obìnrin tó sì wọnú ìsàlẹ̀ lọ. wàhálà dé òsàwúràdà 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 ọ̀sán ti já wàhálà dé àwọ̀ dé ọ̀sán ti já àwọ̀ ti dé ọ̀sán ti já àwọ̀ ti dé ọ̀sán ti já wàhálà dé wàhálà dé. ọmọkùnrin náà kú èyí tó jóbìnrin ó wọnú òòsà lọ. ẹ̀yin dádì mi kí wàá ní tó ṣẹlẹ̀ sí àwọn aráàlú àbí ṣé come to think of it ṣé àwọn èèyàn sì ń gbé ní ìlú yẹn ni. olóko ò lè lóko mọ́ olódò ò lè lódò mọ́ ikú lónìí ikú lọ́la ló jẹ́ kí àwọn ìwọ̀nba pérése tí wọ́n kù nílùú ìlú náà kí wọ́n fìlú lẹ̀. ogún tí mo ní ogún mo fẹ́ lò dí awo báwọn èèyàn bá béèrè mi sọ́gbè yìí sí ilé só gbọ́ níbo ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wà ọ̀dà jẹ́ mọ́ lólè.
àmọ́ virgin ló lè gbé. Vẹ́ lọ́rọ̀ wo lè lè rà. Jẹ́ kọ́ mu gbogbo ẹ̀ súnyàn. Ẹ̀yin guys ẹ̀bẹ̀ sọ̀rọ̀ wọ́n ní virgin ló lè gbé. Ọ̀rọ̀ wọn náà fẹ́ sọ lẹ́nu títí wọn kì í ṣe bí wọn náà ẹbí tó yè bí nìyà ó ti máa sọ fún wa pé má tó mọ̀ pé virgin ló máa kó o ṣe jẹ́ ká yà sí kìndàgátì ká kó wọn dání ní kẹ̀tíkẹ̀tí ó ká wá dé ibi àwọn ilé ní wọ́n fi máa bá wa kó virgin kan Victoria Island ni ó gbọ́ wọ́nranwọ̀nran tó ń sọ lẹ́nu. ẹ̀yin guys ẹ calm down. pé kí ni. ẹ wo mo máa ṣe. I'm still a virgin. ẹni pé ṣé kí ni. ṣé òun kọ́ ló máa sọ dèrè. wọn mọ̀ wá ní kó wá jíjó òbílẹ̀ bíi wo orú ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. ẹ wẹ̀ má fi ojú George mi ó ní kùn ló mọ̀ ká ẹ ló mọ̀ kún ẹ. wo lọ ṣe ìwúwọ̀ ló lẹ̀mí ara ẹ. ìgbà tó ti lóhùn máa ṣe kò sí ìgbà tó ṣáṣe ó ti yá. ṣé kò sí kan tó máa ṣe mí. ṣé kò sí kan tó máa ṣe tó èbí. kò sí kankan. Are you sure? Come with me. Are you sure, guys? Nothing. Should I go? You can come with me. I'm scared. Ikú ìpalẹ̀ ilẹ̀ ni ó sùn atọlẹ̀ dọ́lẹ̀ ní tàdán bíjì bá jà ìṣe ní ń dá ọyá yọ ikú rí ọ kẹ́tẹ́ ó di ọmọ àjẹpé ayé lónìí àrùn fún ọ gàdà ó di ọmọ àsàkẹ́ ọ̀run ó ti di ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ̀ lónìí ara òun ò ṣe gbá lójú ara òun ò ṣe kì mọ́lẹ̀. a ti fi odidi ẹran pààrọ̀ ara rẹ ikú kíkú kan ò tún pa ọ́ mọ́ pààrọ̀ àìrójú ọgbẹ́ lára omi pààrọ̀ a ti fi odidi ẹran pààrọ̀ ara rẹ bó sì lọ ló ṣe bọ̀ bẹ́ẹ̀ ni. Tontoluwo du frente di buona. Oye bio! Oye bio! Ìgúnnugún ṣe é ṣe lórí. Àkàlàmàgbà ṣe ó lè gbẹ̀gbẹ̀ lọ́rùn. Ohun bẹ́ẹ̀ tó lè ra wọlé òní lẹ́rẹ́ wọn. Wúrúwúrú máa yẹ ǹjẹ́ ní bẹ́rẹ̀ sí àyè onígbà ló ní fèrè gbèjà o adébá fún náà ìwò gẹ́gẹ́ tó kọ́ lé sí ẹ̀tọ́ yẹtọ́ tó lọ pín sẹ́yìn tọrọ bí dẹ́ńdà bìrìbọ́ lugi afẹ́ kú. ọmọdé òmù ń gbè lẹ́fọ̀ọ́ èmi lóde tẹ́ ẹ̀ ń nàgà sí tí ọwọ́ yóò tó ìtànsọ́rùn ó gbóhùn èso pé ọmọdé ó kẹ́nikẹ́ni ó mọ̀ jíjú òun o ìjà mọ bọ́sà wúrà ṣe jẹ́ òṣà tí ìbáni ṣe rẹ́ òṣà tí ìbáni wọn mọ́ wèrè pèsè níbi kan àgbámú níbi gbogbo ara jó ni ẹ dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá yìí o tó kó yín yọ o òṣà wúrà òṣà wúrà òṣà náà tó gbogbo ara ṣe jẹ́ òṣà náà tó gbogbo ara ṣe kìkì ọ̀rọ̀ abẹ́nìyàn máa láì fọwọ́ kan mọ́ òṣà tí kò jìrìjìrì bá tó níta lẹ́jọ́ òṣà kú ni èmi lè wọ́n fún òṣà wúrà
ẹ̀yin mọ̀jẹ̀. ọ̀nà tí a lè rí ẹ̀mí ọkọ̀ bá rí. Òòṣà wúrà. Òòṣà wúrà. ọ̀nà jẹ́ wọ́n pé ilé kúlẹ̀ wọn. ilé àrùn ní pẹ̀lú. ilé òòṣà ni ilé òfò wọn àdánù. Òòṣà wúrà o òòṣà tí ń fi gbogbo ara bínú ara ń kan ó mà ti gé létí lọkọ̀ gbọ́ nǹkan kan mímí ló dé jẹ̀dá mọ́ra. ìṣàlù wa ẹ wò sí pé kí a bá àbọ̀dé lọ ṣe wá àbọ̀dé ní o. kú lẹ fi ṣe o. ẹlẹ́dàá mi o. àrùn lẹ fi ṣe o. àti èyí náà mi ṣeré. Òòṣà wúrà ẹ̀yin bọ́ Òòṣà wúrà ní jẹ́ kéèyàn rò kókó mọ́dọ̀ á jẹ́ kéèyàn rò kókó mọ́dọ̀ lọ. àmọ́ orí ẹ̀ṣẹ̀ mi mo ṣe yín o ẹ̀yin ò mọ̀ ìkànnù yín ló fún lọ́wọ́. ẹ dákun ọmọ mi ẹ sì bó lóòbí jẹun. bàbá ẹ wo kò sówó kan lọ́wọ́ ẹ dákun ẹ mọ̀ bí. mo ò dé wá lóko lọ́wọ́ o. wo ojú àlọ́ ti ajáre kò sówó kan. wo bí ṣèbínú o ẹ pẹ̀lẹ́ pàdé ni ó kù. ọmọ mi o. ẹ jọ̀ọ́ má bínú nígbà tẹ́ béèrè owó ní ọwọ́ wa lẹ́kan lóòótọ́ mi ò lówó lọ́wọ́. ebi ní ń pa mí. àmọ́ ìwọ̀nba change tó wà lọ́wọ́ mi mọ̀ bóyá ó máa tó yín láti fi ra nǹkan jẹ. mo fẹ́ fún un ló. bẹ́ẹ̀ ni sà. owó òbí jẹun. bẹ́ẹ̀ ni sà. inú rẹ̀ ò dùn. tí ò bá ní kéré ẹ jọ̀ọ́. ọmọ ìfún un ló. ó jẹ alẹ́ òní wọ̀. àmì bàbá. tọ̀sán òní fún ọ̀dá. àṣẹ wà. ó ní rí tó sọ̀rọ̀ bí ó ṣe bí ọmọ. àṣẹ wà. ó ṣeun. ẹ ṣé bàbá. ó ṣeun. ẹ ṣé bàbá. ẹ ń wá ọmọdé yìí ǹjẹ́ èmi náà lè bọ́ nǹkan. ẹ má ṣe yọnu ẹ̀yin tí ẹ ní làwa ṣe ń fún ẹ̀yin tó ní kó wá ní dá kí wọ́n máa pa yín lára. ọ̀dà ó ṣeun ogún ọgbọ́n àmọ́ èmi náà lè bọ́ àbí bọ́mọdé bá lásọ bí àgbà ńkọ́. lè lákìsà bí àgbà. ó ṣeun ó ṣeun àti pé ní tí wọ́n ní tèmi ò ní ìnigi ọdọ́mọ̀ fi níbògì jọ̀pẹ́ lọ. èmi náà bọ̀ ní nǹkan. Jídé, we are waiting for you now. Please, I'm coming. Mo ń bọ̀. Ẹ má bínú bàbá. Mọdé yìí gbà èmi mo fún ọ. Ìlẹ̀kẹ̀ ọwọ́ ni bàbá. Ìlẹ̀kẹ̀ ọwọ́ ni lọ́dọ̀ tèmi o. Ìṣẹ̀lẹ̀kẹ̀ ọwọ́ lọ́dọ̀ tiẹ̀. O gbọ́dọ̀ fi ọwọ́ o. Tó o bá fi ọwọ́ yóò tó o. Ọwọ́ ayé ò sì ní tó ọ. Àṣẹ bàbá. Ọ fi àpò ni. Ẹni kì í fi sápò. Èmi yá ọ ni. Bó bá tàkókò tí gba nǹkan mi wọ́n jọ ọmọ o. Èmi nǹkan mo lè lo nǹkan mi o. Wọ́n jáwé èèyàn rẹ̀ ọmọ o. Ọgbọ́ tọpẹ̀lẹ́. Àgbà pẹ̀lú orílẹ̀. Àbí gómìn fún ọjọ́. Rárá ẹ ṣe bàbá. Òjò rógó. Guys, ẹ dúró dè mí náà. Àbàdẹ́gbàdẹ́ ni ó kù. Nígbà pé mo ní ẹ fún lówó fi jẹun ẹpẹ́ ni. Àmọ́ orí tí ó bá gbé ni nígbà aláwòrán kò ní o. Olóore yín rẹ̀. Gbègbé mo gbé ẹ fún lówó fi jẹun. Bàbá àmọ́. Ẹgbẹ́ òsì. Èló lẹ fẹ́ dákun. Ó ti jú. Èyí ò wọ̀n fún mi. Lèmi náà mi lè kẹ̀rọ̀ pọ̀ fún. Ilẹ̀kẹ̀. Mo gbé bá tọ́jú rẹ o. Ilẹ̀kẹ̀. Mo gbé ẹ̀fí owó. Ilẹ̀kẹ̀ yìí ló jẹ́ mọ̀ pé wà ní òwú. Ìdí nìyí tí mo ṣe wá kó yín o. Ọ̀rọ̀ ní báyìí o. Mo ti gbé yín jáná o. Kí kálukú padà sílé ìyá rẹ o. Nígbà tẹ́ ẹ bá yẹ tọ gbogbo yìí já. Ìlú lè já sí o. Ẹ mọ̀ wọ gbọ́ òṣà wúrà mọ́. Òṣà tí ó ṣe fọ́ọ̀kàn ni o. Alákòóṣà wúrà. Láyé bàbá. Ó ti gé létí lọ. Ọgbọ́n kankan, ọgbọ́n pa.
kí kálukú gbalẹ̀ ìyá rẹ̀. ṣé ilé kẹ́mídà. ṣé pé àlá ni ṣá àlá ni òòṣà wúrà èmi wá Ọlọ́run dúpẹ́ o Ọlọ́run dúpẹ́ o Ọlọ́run dúpẹ́ pé àlá ni o ẹ dúró. Mami. Mami. Ah, Mami. Èmi rẹ̀ kí ló dé o bá dé? Unbelievable. Ah, Ọlọ́run dúpẹ́ o. Mami. Ẹ sọ ní ilé mi. Ara ń ti yá. Kí ló ṣe ọ́? Ara mi ti ṣe òní mo ti jí láàárọ̀ ìlú bára mi. Ọlọ́run pé kí yàtọ̀ sí àtúntò mi. Orí. Yàtọ̀ sí ti tàná sí ti jẹta. Ọpẹ́ ni fọlọ́. And besides, Mami, ṣé mo ti sọ fún yín kẹ́ yé stress ara yín mọ́? Gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe nílé, ẹ fẹ́ faṣọ ni, ẹ fẹ́ pọnmi ni, ẹ fẹ́ gbálẹ̀ ni, I'm here for you. Ọjà ló ní sùúrù sórí èyí tí mo ṣe yìí, mo ní kí ni mo fi nàrà ní wọ́n ló ń ṣe wàhálà láti jẹ́. Jíde Tọ́pẹ́. Ẹ káàárọ̀ mà. Tó yé. Jíde ọ̀fọ̀nbù Jíde mi ò láìpẹ́ kí ló máa ń ṣe ẹ gan-an. Ó ṣàlùkà ìdájọ́ dá fúnra wa. Àwọn gáìsì ń bínú àwọn gáìsì wà ní mọ́tò. We are waiting for you since. Kò sẹ́jọ́ mọ́ àwọn olókùnrin rẹ̀. Ẹ wo gbogbo yìí tẹ̀tẹ̀ ń ṣe argument yẹn kò má tà nísìn àti débi àti rí ìwọ wọlé ló ń tẹ̀ kó lọ change kó jẹ́ káwa lọ change. Hey guys. Kí ló ṣẹlẹ̀? Ṣé àwọn kan tó ṣẹlẹ̀ lórí 11 tí àjọsọ rẹ̀? Yes, no. Mi fẹ́ discuss ẹ̀ níbi tí mo ń ṣe wá. Okay. Kò lè work mọ́. Are you kidding me? I'm not kidding you. Jíde, what do you mean? What do I mean? Bí ti bá o farabalẹ̀ náà. Èmi ni mo mọ̀ kan tójú mi rí. I'm the only one that knows what I faced. Will you keep quiet? Kí ló ń sọ tí ò dùn mọ́ ẹlẹ́nu? Hey, you know we have a plan on this. Ẹ wo ẹ̀yin guys, gbogbo argument tẹ́ ń ṣe kò má tàǹsìn. Ìwọ wọlé lọ kó lọ change kó jẹ́ ká máa lọ now. Oh my God, Biola, ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ guys? Ṣé bẹ́ẹ̀ mi ni mo sọ fún yín pé Momsi is not feeling okay, right? Yes. Nígbà tẹ́ délé kan, àwọn mélòó lẹ rí? You and mom. Thank you. Ṣé rí wọn ní ìrí bí pé wọ́n sick? No. Fine. Oh, Jíde, what do you mean? What do I mean, Azao? Mi ò lọ mọ́. Èmi ni mo mọ̀ kó tójú mi rí. Ṣé rí báyìí sìn? À ń torí àjà níta ló ń jà lẹ́yìn. Bẹ́ẹ̀ ni o. Ẹ torí tí ẹ la ṣe ń ṣogbolé náà. Jíde, I'm with you. ṣé o ti gbàgbé ni? Do you know what we are talking about? I know what we... Gbogbo plan wa so fẹ́ kó lọ just like that. Guys, ọ̀rọ̀ yìí kò ṣe ń sọ níbí. Èmi ló yé. Ibi tí mo lọ lákọ̀ọ́kọ́ tí mo padà bọ̀ láyọ̀ àtàláfíà tẹ́ ẹ̀ rí mi ń sìn. Tí n bá lọ the second time, mo lè má ní second chance. You can't understand. Ibo ló lọ, ibo ló ti dé. Guys. Okay, it's okay. Tó bá sọ pé òun ò lọ mọ́, wọ́n ní àìkí ń fa eré lẹ́yìn olórí. Wọ́n dẹ̀ ní tó bá ti yé egun tiwa. Ó ti yọ, ó dẹ̀ ti ní kò yọ ọ̀rẹ́ tòun mọ́ nìyẹn. Ẹ jẹ́ ká fílẹ̀ lẹ̀. Let's go guys. So àlọ́ mọ́ nìyẹn. Ẹ ká lọ sọ fún àwọn guys yòókù pé. So Jíde, Let's go guys. Take care of yourself. Màá ṣá. Lájídé wá. Mami, kí tún nìyẹn? Mami, kí ni? Ó sì máa ń lagídí látàrí kí ló ṣẹlẹ̀. Wọ́n gbọ́ tẹ́ ọ̀tẹ́ ibi tí nǹkan dáa torí tẹnìkan kí ló dé tó tún lọ mọ́. Mami, ṣé inú yóò dùn bẹ́ẹ̀ ṣe ń rí mi láyà àtàláfíà? Àti àbí àgbà inú mi dùn. Ẹ máa mú gàrí sí yẹn náà. Fún èmi o, I'm not interested. Ṣé ẹ fẹ́ rí mi láyà àtàláfíà? Ìtọ́ ẹ jẹ́ ká máa wá nílé lọ. Ṣé ẹ tún wọnú lé mọ́ ni? Yóò dẹ̀ sínú sí. Tá a bá ń sọ̀rọ̀ ìfẹ́ ló ní àfaradà. Láìsí ìfẹ́ kò sí nǹkan kan. Kò sí anybody tó lè lé ẹ̀ ń bẹ̀. Wẹ́ tó wáá pé nǹkan tí ẹ fẹ́ nìyẹn. Ìránṣẹ́ ajé lórúkọ mi. Wọ́n ní kí n lè fún un. Tó bá ná owó mi nínàkúnà, màá fi ọlọ́pàá gbé. You want to break my heart? We are all professionals. Ojú mi rí mẹ́wàá bí mo ṣe wà nínú ilé wọn. Pẹ̀lú egbò burúkú tó wà lẹ́sẹ̀ yìí tí gbogbo ẹ̀ kọ́ ọ̀run.
ẹlẹ́gbọ́n lẹ́sẹ̀ lè mí. ẹni tọ́lọ̀ ti bú báyìí ń bu yín ẹ̀yin náà wá sẹ́nu gbọ̀ngbọ̀n yín fún mi sí. kí ni mo fẹ́ ṣe báyìí. ìwọ àti pírọ́blẹ̀mù owó tí n bá lówó ṣé mi ò lẹ́mìí ni. ẹ jẹ́ ká jọ accept láti jẹ́ ká gbé ẹsẹ̀ yìí. kí wọ́n gé ẹsẹ̀ ti tèmi. ètí inú rẹ wá di nígbà tí dókítà sọ yìí pé kò sí nǹkan tá a máa ṣe síbi ẹsẹ̀ rẹ̀ àfi tá a bá gé. tó mọ̀ pé táwọn ilé mi sanwó lé ni. kùsà tó ń wá àwọn tó bá ilé yí ọ lọ́wọ́ ó di tiẹ̀ nu o. kùsà. kí ni nǹkan tí bàbá ní kò ṣe tó lè ṣe torí tèmi ṣé bó sọ pé ó nífẹ̀ẹ́ mi ni. àṣejù bàbá ṣe tẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá ṣe tẹ́. ẹ wá ti gate mo ti di dírẹ́bà. right hand sọ fún ọkọ dírẹ́bà ni. jọ ṣé mi ni mò ń lé ẹni àbí àǹtí ló ń lé ẹ. ó sọ fún mi pé oúnjẹ yẹn dùn tó sọ pé kí n bẹ bù sí tó ń jẹ. kó lọ lé ọkọ ń sì kọ́ka ní ó ya ìyàwó wa dáná fún wa nǹkan tó máa ṣe lélẹ̀. everybody ti mọ̀ pé tọkùnrin bá ti fẹ́ yà o dandan ni kó fún ní jíjẹ mímu aṣọ tó máa wọ̀ kó tó máa fi ṣẹ̀ṣọ́. ṣe bẹ́ẹ̀ ń jẹ ẹ̀ ń mu ọ̀gá ń bọ̀ yìí kò jẹ́ kẹ́ ẹ nírònú dá sí òkà yìí lára. ìwọ kú o ọkọ rẹ sì mọ náwó. tèmi gbé. mo ń gbọ́ pé wọ́n ní ìwọ ló kí ọ wá mú mi. torí mo sọ fún ọ pé ọjọ́ gbogbo tó ní ọjọ́ kan ṣoṣo ní tàwa olóhùn àbáwọ̀ yín guys mi. bẹ́ẹ̀ni ìlú tó súnmọ́ wa yìí àwọn olè ń dààmú wọn bẹ̀ àwọn olè ń dààmú wọn ọkọ̀ kan wá o tí wọ́n bá pè wá á lọ. tó bá ń gbọ́ kàlà lámọ̀mọ́ ilé. ẹ̀yin guys kí lẹ ká ṣe báwọn bí. ẹ ká rẹ̀ ní. ẹ ká fẹ̀rẹ̀. ìdílé mọ̀ jáde o. àwọn òṣèré tàbọ̀ lọ́wọ́ kẹ̀kẹ́. princess business to do. dídá kò lónìí. níbo.